FM from webloaded.com. A kí gbogbo ojú tó wà pátápátá káàkiri àgbáńláyé pé a kú dédé àsìkò yìí. Ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́, ètí tẹ́ fi ń gbọ́ wá etí náà ò ní di. Nílò gbé sọ̀rọ̀ bí ò ṣe bí ọmọ o. Àdúrà gbogbo wa tó yin bàbá gbéra ló kọ mi. Mọ̀ wò pé èwo tó ni mo tó gbédè. Sẹ́rí machine tí ẹ ń wò yìí, òní wọ́n pè ní DI machine. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé direct image ni ẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ayé tá a wà yìí gbogbo ẹ ti di ayé technology. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ rèé irú iṣẹ́ tẹ́ ń wò lọ́wọ́ mi yìí tí a bá tẹ̀ nígbà náà rèé èèyàn lè lo ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tí èèyàn ò fi sọ fún yàn pé padà wá o iṣẹ́ yẹn ò tí ì rẹ́dí o lẹ́yìn ọ̀sẹ̀ méjì ni kò tó wá ṣùgbọ́n lónìí lásìkò tá a wà yìí bí technology bó ṣe advance sí bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan yí padà irú iṣẹ́ rẹ nísìnyí báyìí DI ni direct image ọwọ́ kan tó bá ti tẹ̀ báyìí gbogbo kọ́lọ̀ ń pátá o ni yóò gbé jáde ilẹ̀ ń wò yìí tó jẹ́ pé wọ́n àbí yàn bá fẹ́ tẹ̀ ṣẹ́ bí 10,000 téèyàn sì fẹ́ lò lọ́jọ́ téèyàn fẹ́ ṣènáwó téèyàn bá ti lè tẹ̀ tí ẹ bá ti lè gbé wá síbi direct image yìí ọwọ́ kan òní yóò tẹ̀ jáde tó yẹ pé gbogbo bẹ́ẹ̀ bá ṣe rí gẹ́lẹ́ nínú fọ́tò bẹ́ẹ̀ náà ni ó sì ẹ ti rí ẹwúrú ti bàbá yìí ní síbáyìí ẹ rí pé ó ní ti gan direct image náà ń pè màá mú yín lọ síbi tí machine tó jẹ́ pé ìyẹn là ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ a sì ń lòdì sí náà o ṣùgbọ́n kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ ẹni tó bá ní bóyá bí impression tó bá pọ̀ dáadáa pé ó fẹ́ tẹ̀sẹ̀ bí thousands ló lè kó wá síbẹ̀ pé yẹ bá mi tẹ̀sùn mọ́tà ìpínyàn fẹ́ tẹ̀sẹ̀ bí 200 300 500 èèyàn lè gbé wá síbi direct image àbí téèyàn bá ní nǹkan tó wà emergency nǹkan pàjáwìrì tó yẹ pé nǹkan yàjọ́ àdépà abẹ́ lo kíní yo sáré bá wà tẹ́ ọwọ́ kan ní ó jáde ara àwọn àǹfààní technology nìyẹn ẹ jẹ́ kí mo yín lọ síbi tí àwọn machine tá ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ jẹ́ mo yín lọ síbi. tí a ṣe ń sọ lọ aláwọn machine tó jẹ́ pé ńlá máa fi ń tẹ fọ́kọlọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yàtọ̀ sí DI machine tí a fi hàn yín kọjá yẹn ti rí lè báyìí ẹ ti bá wọn tí wọ́n bá fẹ́ tẹ long impression tó bá pọ̀ dáadáa ilé yẹn ó fi machine ilé tẹ́ ti gbá ẹ̀rí fóònù tóbi dáadáa ilé ni òun tiẹ̀ bóyá bí half-cord ni wọ́n pè tó dà wọ́n tún lè tẹ iṣẹ́ tó yẹ kó tóbi dáadáa bóyá fẹ́ tẹ kàlẹ́ndà ni jọ́tà ni exercise book ni ẹ ti báyìí ẹ̀rí pé wọ́n fi ń rúlu àwọn ìwé bí ojú ìwé school ni ẹ ti báyìí ẹ ti rí iléeṣẹ́ printer printing la wà yìí ẹ ti rí machine lélẹ̀ ẹ ti báwọn so that ayé bí tí wọ́n máa fi ínkì sí lélẹ̀ ẹ ti rí rólà náà ń pè rólà tọ́dá máa ń fi ẹ̀rọ pépà yẹn ẹ ti rí ṣẹ́dá ọpẹ́rẹ́tọ̀ lélẹ̀ o àwọn náà ń tẹ́sẹ̀ o tí gbogbo ẹ fi ń tó kàkàkà ẹnìbẹ́ tí báwọn sọ́kà oní ń gbé pépà yìí oní ò máa gbé tọ́dá eléyìí yìí tẹ́ ń wò yìí oní máa ń wẹ́ ti ínkì yẹn oní ẹ jẹ́ kó máa dọ̀tí lójú oní ò máa clean ojú pléètì ìyẹn bá fi pléètì hàn yín eléyìí náà ń pè ní pléètì ẹ ti rí eléyìí báyìí oní wọ́n ń pè ní pléètì yẹn oní wọ́n ò fi sí di machine wọ́n bá ti fi sí di machine ní tó bá wà lára pléètì yẹn oní yóò mọ̀ sẹ́rí pléètì lẹ́ ń wò lọ́kàn yìí òun ló funfun lọ́wọ́ ẹ̀kọ́ tí là wà lójú rẹ̀ yẹn èyí tó wà sálẹ̀ rẹ̀ tó blue yẹn oní blanketi oní tó hàn lórí pléètì yẹn oní yóò mọ̀ hàn sórí rẹ̀ tí ó wà mọ̀ fi tẹ̀ síbi ìwé tó ń gbé láti wájú tẹ́tìrí yẹn onímọ̀ gbé wá sálẹ̀ ẹ rí pé ayé ti advance gan ayé ti advance ṣùgbọ́n wá rọ àwọn ìjọba wa láti jẹ́ kí wọ́n máa bá wa múná wá dáadáa torí pé tẹ́ bá wo mo ti wà níbi látàárọ̀ tó jẹ́ pé iná ni ọ̀pọ̀lọpọ̀ ń retí pé àtijọ́ ẹ̀ta làmà ti nínà ṣùgbọ́n bá ṣe múná dé sí inú wọn dùn ó kálukú sáré bẹ̀rẹ̀ sí ní tẹ́ṣẹ́ torí pé tá a bá ní ká wò kò sówó Nàìjíríà ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ti dagun iye tó bá dẹ̀ fún wọn ó ti ní iye tán tẹ̀ pẹ́jẹ̀ kan tó bá tó fi lé epo gbogbo ẹ ti gbowó tán ìyàwó sì ń bẹ́lẹ̀ ọmọ ń bẹ́lẹ̀ tí ó jẹun ìdí nìyẹn tí wọ́n fi ń dúró pé kí náà fi dé à ń fẹ́lẹ̀ rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lára àwọn nǹkan tẹ́ ẹlẹ́fẹ́ bá ṣe lóde Nàìjíríà náà ni pé kí iná mọ̀nàmọ́ná kó máa ṣe dáadáa ìyẹn ló tó mú kí ọrọ̀ ajé tó dẹnu kọlẹ̀ kó tó lọ gbèrú sí lágbára ọlọ́ọ̀bá yóò bá ọkọ̀ yín máa ṣe yóò sì bá wa tún orílẹ̀-èdè Nàìjíríà yóò bá wa tó ṣe iléeṣẹ́ àtàwétàwé làwa yìí o ibi tí wọ́n ti ń tẹ ìwé ìyẹn Printingpress ẹ ti bá yẹn sódà ó ní ń tẹsẹ̀ jáde yẹn o sódà agbègbè lọ́ọ̀jì làwa yìí. akéròdì ń dọ́là o ṣé ìkí oníjìjà ni àwọn jẹ́jẹ́ débi ọlájọ́ ní ọmọ tó yẹ. onírètí náà wá wá onírètí. àwọn pépà náà ló tún wá lẹ́lẹ̀ yìí o àwọn pléètì oríṣiríṣi tí wọn ò tí ì tẹ̀lé lè wọ́n ní wọ́n ṣe náìtì mọ́júmọ́ ní báyìí torí pé iná ni wọ́n ti retí
láti fijọ́ mẹ́ta síná òde bọ̀bí náà ṣe dé báyìí ni wọ́n sáré bẹ̀rẹ̀ sí ní tẹ̀ṣẹ́ ọlọ́run yóò gbàdọ̀ wa ẹ ṣé ó pọ̀ tẹ́wọ́ kan ní ẹ̀yà Yorùbá TV àdúrà gbà Olúwatóyìn bàbá gbéra ló kọ mi àbúrò lè ṣe wa o àwa làá mọ̀ ṣe gbọ́n bẹ́ẹ̀ ṣé ó kàn lè ẹ mọ́ bá wa ṣí àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀ kan ẹ ṣé ó pọ̀ o.